Aláròyé máa wí o. Emir Sanusi bínú tán iná ọlọ́run ló máa jó àwọn tó fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ nílùú Kánò. Ohun tí màá sọ ni pé ẹ ṣe sùúrù gidi fáwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan tó fẹ́ dá rògbòdìyàn ńlá sílẹ̀ láàrin ìlú lórí bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe ti pàṣẹ pé èmi ni ojúlówó Emir tìlú Kánò báyìí. Inú ń bí wọn gidi ni, bẹ́ẹ̀ ni inú wọn kò dùn sí ìdájọ́ ọ̀hún, wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti dá rògbòdìyàn sílẹ̀ nílùú. Ṣùgbọ́n ohun kan tí màá sọ ni pé iná ọlọ́run ló máa jó gbogbo àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá tí wọ́n ń gbèrò láti dá rògbòdìyàn sílẹ̀ nílùú Kánò lásìkò yìí. Èyí lọ̀rọ̀ tí Emir ìlú Kánò Muhammadu Sanusi kejì tílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ṣẹ̀ṣẹ̀ fòǹtẹ̀lù pé òun gan ni ojúlówó Emir tìlú Kánò náà sọ. Tí ẹ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ṣẹ̀ṣẹ̀ fòǹtẹ̀lù pé Emir Sanusi lójúlówó Emir Kánò lẹ́yìn bí oṣù mẹ́jọ tí wàhálà ńlá ti bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ oyè Emir Kánò láàrin Muhammadu Sanusi kejì àti Emir Ado Bayero. Ilé-ẹjọ́ gíga kan tó jẹ́ tìjọba àpapọ̀ ló sọ pé gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti yọ Emir Ado Bayero nípò, ṣùgbọ́n tí ilé-ẹjọ́ tìpínlẹ̀ náà sọ pé Emir Sanusi kejì lójúlówó ọba Kánò. Àìpẹ́ yìí ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan tó ń gbé ẹjọ́ yìí ṣẹ̀ṣẹ̀ fòǹtẹ̀lù ọba tó wà lórí oyè báyìí pé kó máa bá ìṣàkóso rẹ̀ lọ. Nínú fídíò oníṣẹ́jú kan díẹ̀ tí Emir Sanusi gbé jáde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ ló ti rọ àwọn aráàlú pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo pé kí wọ́n yàgò fóhun gbogbo tó lè mú wàhálà ńlá àti ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ láàrin ìlú náà, kí wọ́n sì fààyè gba àlàáfíà pàápàá jùlọ bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ti fòǹtẹ̀lù pé òun gan-an ni ojúlówó Emir Kánò báyìí. Ó ní gẹ́gẹ́ bí ẹ ṣe ti mọ̀ pé ilé-ẹjọ́ ti wọ́gi lé ìdájọ́ ilé-ẹjọ́ gíga kan tó sọ pé mi kì í ṣe ojúlówó ọba Kánò, tó sì ti fòǹtẹ̀lù pé èmi ni ojúlówó ọba Kánò báyìí. Mo mọ̀ dájú tẹ́lẹ̀ pé ibi tọ́rọ̀ náà máa pàpà já sí nìyí. Kódà àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà náà ti mọ̀ pé ibi tọ́rọ̀ náà máa já sí nìyẹn. Adájọ́ ilé-ẹjọ́ gíga tó kọ́kọ́ dájọ́ náà mọ̀ pé agbára òun kò débi ọ̀rọ̀ oyè Emir ìlú Kánò. Fún nǹkan bí oṣù mẹ́jọ sẹ́yìn báyìí ni wọ́n ti fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú, ṣùgbọ́n Ọlọ́run ọba Allah kò gbà fún wọn. Wọ́ọ́rọ́wọ́ ni àwọn aráàlú ṣe ọrọ̀ ajé wọn lọ. Mo wá ń fi àsìkò yìí rọ àwọn aráàlú pàápàá jùlọ àwọn olólùfẹ́ mi pé kó yàgò fún ohun gbogbo tó lè mú wàhálà dání, kán jẹ́ kí àlàáfíà jọba láàrin ìlú. Àwa kọ́ là ń ja ìjà náà. Ọlọ́run ọba Allah kò sì nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni láti ṣiṣẹ́ rẹ̀. Ẹ ṣáà máa gbàdúrà nígbà gbogbo ni pé kí Ọlọ́run ọba Allah fìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa pátá. Ó ní àmọ́ ẹnikẹ́ni tó bá gbèrò láti dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú Kánò, iná Ọlọ́run ọba ló máa jó tọ̀hún run pátápátá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.